lẹ́nu mi àṣẹ méje rèé gbogbo èrè àṣẹ méje yìí dẹ̀rẹ̀ bí ò fẹ́ tó lọ lórí rẹ̀ lásán gbọ́ mi dáadáa o ìrún ajá kan kì í bẹ́ẹ̀ sí sáré lórúkọ Olúwa gbogbo àwọn tí wọ́n lé ọtọ́ lọ́wọ́n fẹ́ gbé ọ ṣubú wọn ò ní bọ́ ọ. wọ́n ẹ̀ṣẹ̀ kejì lẹ́nu ogun òsèmi rí o ogun òsèmi rí gbogbo alágbára èyí tó sọ pé ò ní jẹun mọ́ lórúkọ Jésù wọn ò ní ní sẹ́mi. àmín gbogbo ẹni tó ní kó fẹ́ lu òyìnbó ó ní kó má rí ògo òyìnbó lò gbogbo ẹni tó ní kó wà bí oríire ó ní kó má rí oore lò lórúkọ Olúwa wàá lògo wọn mọ́ gbà. àmín Jésù. àṣẹ kẹrin lélẹ́yìí mo pa láṣẹ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run ohun rere tí bàbá rẹ ò sórí tí ìyá rẹ ò sórí kó tó pé wákàtí méje ó yá lọ ṣe bẹ́ẹ̀. àmín ìloro márùn ló wọ Jerusalem ojú ọgbẹ́ márùn ní bẹ lára Jésù òkúta márùn ní Dáfídì sá ó fi ṣẹ́gun Gòláyátì gbogbo pé ọjọ́ márùn gbogbo ẹni tó ń fi ayé rẹ ṣe pàṣípààrọ̀ gbogbo ẹni tó lóun ò ní ní orógolo ó máa fàyè lẹ̀ lónìí. àmín Jésù wá àṣẹ tó kẹ́yìn lẹ́nu mi mo sọ bí wòlíì Ọlọ́run mo sọ bí wòlíì Ọlọ́run níbikíbi tó wà báyìí ní gbogbo igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ó yá ayé kí ọ kú oríire. àmì gbọ́ mi dáadáa àṣẹ déjèrè pẹpẹ méje ló wà yàbíbú yàbá ní kìjáàmì mo sọ àṣẹ yìí o agbára méje ti bẹ lórí pẹpẹ mo rán sáyè rẹ àṣírí pẹpẹ kan kì í tú lórúkọ Jésù mo sẹ́ni mi wò lórí iṣẹ́ àfẹ́yàn méjìlá àṣírí rẹ̀ ò ní túmọ̀. àmín Jésù. sí ẹ̀rẹ̀.